Mo kí wa kú ojúmọ́, mo kí wa kú ojúmọ́ ní gbogbo ibi tí ojúmọ́ ti mọ́ wá. Bẹ́ẹ̀ni, èmi náà ni ọmọ yín èèyàn yín, èmi ni o, Omilani Olúdáre Àrẹ̀mú, ọmọ Àdùbí. Like father like son, ọmọ bàbá tó ń pè léégún létí ń lẹ́lẹ́rẹ́ Àdùbí. Bẹ́ẹ̀ni, òòṣà ńlá yín tí ń gbé létí ń fọhùn ẹlẹ́rìn, àgbélémọ̀ tó ń ṣe lóko. Àrẹ̀mú ni mí, eléèmọ̀ ṣe gidi. Lórí ìkànnì yín, ìkànnì wa Ọgbọ́n Àgbà. Mo tún dé padà sórí ètò abala ọ̀rọ̀ ìṣítí. Kí ni mo mú wálé ní tí mo fẹ́ ṣí wa létí? Ọ̀bàrà méjì ni. Ọ̀bàrà méjì. Mo ṣì ń padà bọ̀ lórí ẹ o. Ẹ wò ó, bí àwọn bàbá wa nínú àyọkà wọn, òun láti rí ọ̀bàrà méjì. Àmọ́ kí ló bí? Kí ló mú mi lọ sínú àyọkà àwọn bàbá wa yìí? Lórí ọ̀rọ̀ gbajúgbajà òṣèré hip hop artist kan ni tí gbogbo yín mọ̀, tó ń jà ròyìn lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀rọ̀ gbajúgbajà olórin hip hop Ọlọ́ládé Àṣàkẹ́, tí a rí wípé bàbá rẹ̀ jáde lórí fọ́nrán kan tó ń mú káàkiri, tó ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ọmọ ìlú jákèjádò. Bàbá yìí ní àìsàn stroke. Nígbà tí mo wo fídíò yìí, mo yára láti gbọ́, àmọ́ mo lọ́ra láti fèsì torí mo wò pé kò yẹ ó rí bẹ́ẹ̀. Nígbà tí mo kọ́kọ́ rí fídíò clip yìí, mo wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan, torí ẹni tí ó lè dára ẹran odidi, ó kù lẹ́ran, ó yẹ lọ rà á, ẹja pín wẹ́wẹ́, ẹja mọ fà á kájà. Bẹ́ẹ̀ ni, nígbà tí mo tún wá wo fídíò clip kan tí arákùnrin kan wá jáde tó ṣe, ó wá fi mí lọ́kàn balẹ̀, torí tẹ́lẹ̀ mo ti ń sọ lọ́kàn ara mi pé àbí bàbá Àṣàkẹ́ àbí mo máa wò ni. Àmọ́ gbà tí mo wá wo fídíò clip yìí, mo rí pé ẹni tó sọ̀rọ̀ yìí ó súnmọ́ wọn dáadáa nísàlẹ̀ Èkó. Kódà ẹ̀rí pé ó wu légbò, oúnjẹ ó yé wa wípé bàbá Àṣàkẹ́ fẹ́ràn ọmọ rẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ ni, kódà a ó rí wípé nínú ọ̀rọ̀ tó sọ, bàbá Àṣàkẹ́ òun náà jẹ́ gbajúgbajà olórin ajíwéré nígbà òun lọ́hùn tí gbogbo ayé mọ̀, èyí ń sàlẹ̀ Èkó. Ó sọ débi wípé nígbà tí ìyá rẹ̀ gan gbé e lẹ̀, ó ní bàbá yóò fọ̀rọ̀ rẹ̀ jáfara, yóò múra fún un, yóò tọ́jú rẹ̀, yóò mú lọ léèwé. Ṣé ń bá mi lọ? Kẹ́ ẹ lè mọ̀ wípé mo wo fídíò yìí dáadáa kí n tó bọ́ sórí Ọgbọ́n Àgbà, kí n lè ṣe ìṣítí fún gbogbo àwọn ọmọ ìlú. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ, wọ́n ní bàbá Àṣàkẹ́, èèyàn Ọlọ́ládé Àṣàkẹ́, bàbá rẹ̀ gangan, wọ́n ló fẹ́ràn ọmọ rẹ̀ débi gẹ́. Wọ́n ní tó bá wà ní outing gbà òun lọ́hùn, yóò ní k'Àṣàkẹ́ bọ́ sídìí ìlú, ó bẹ̀rẹ̀ sí í lùlù, ó mọ̀ fi dáhùn èèyàn lára yá. Ẹ̀yìn òun já sí wípé gbogbo nǹkan yòówù t'Àṣàkẹ́ bá jọ á dà lénìí, tó bá jẹ́ lénìí, ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ló ń flow lára rẹ̀, ẹ̀jẹ̀ bàbá rẹ̀ òun ló ń ṣàn lára rẹ̀ o. Torí pé àti kékeré báyìí ìmàlẹ́ ti kọ́mọ ẹ̀ lásọ̀. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ wá rí i pé ọmọ yìí bá ìpèlé ìyá rẹ̀ kó ṣaṣọdá? Bẹ́ẹ̀ ni o, ẹsẹ̀ bàtà tí bàbá rẹ̀ bọ́lẹ̀, òun ló tẹ́sẹ̀ bọ́. Èyí ò ló jẹ́ kó di ìlú mọ̀ọ́ká lénìí láwùjọ gbogbo àwọn tí ń kọrin. Nínú fídíò yìí bákan náà, torí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ wọn rántí ẹ mọ̀ ọ́ gbọ́ o, wọn ò dẹ́bi, bẹ́ẹ̀ ni wọn ò dáre. Arákùnrin yìí ó jẹ́ ó yé wa wípé kì í kú ṣe bẹ́ẹ̀ l'Àṣàkẹ́ ò nífẹ̀ẹ́ bàbá rẹ̀ náà. Wọ́n ló gbalé fún bàbá rẹ̀ tó ń gbé nílé tó dùn ún wò lójú. Kódà ó jẹ́ ó yé wa pé ìyàwó tí Àṣàkẹ́ kọ́kọ́ fẹ́, bóyá by mistake, bóyá by bákan gbà torúkọ èdè, wọn ò lè dáhùn rẹ̀, ó ní ìyàwó yìí ń gbé pẹ̀lú bàbá. Àmọ́ ń ṣe là wá mọ kí ló ṣẹlẹ̀ tí gìdá fi yí, tó fi wá di wípé Àṣàkẹ́ ò gbé kọ́ọ̀lù bàbá rẹ̀ mọ́. Tí bàbá wa wà ní àìsàn stroke, tí bàbá wà ní condition tó wà yìí,
tó wà ń tọrọ owó káàkiri. Nínú àwọn tó ń mú bàbá yìí káàkiri, nínú àwọn tí bàbá yìí ti ṣe fún nígbà tí bàbá wà ní ìgbà ni wọ́n ní bàbá pé wọ́n ọmọ mi bá ń wá nǹkan kan, èyí ló wá tẹ́lẹ̀ lójú pé rárá o, kò gbọ́dọ̀ rí báyìí. Báṣàkẹ́ ni ò gbé kọ́ọ̀lù yín mọ́, ẹ jẹ́ ń ké sí àwọn ọmọ Ádámọ̀ kí wọ́n gbìyànjú tọwọ́ wọn kán ràn yín lọ́wọ́. Ẹ wo, wọn ò fẹ́ dẹ́bi bí mo ṣe sọ, wọn ò fẹ́ dáre, wọn ò fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Àṣàkẹ́, Ọlọ́ládé Àṣàkẹ́ pẹ̀lú bàbá rẹ̀ tá à ń sọ ń pẹ́ èyí tó ní àìsàn stroke. Ọlọ́ládé Àṣàkẹ́ kájú ẹ̀ tó bá ń sọ̀rọ̀ owó, àbá ń sọ̀rọ̀ connection. Èmi kàn ń fàsìkò yìí mo ń rọ Ọlọ́ládé Àṣàkẹ́, àmọ́ nǹkan tó ṣẹlẹ̀, bóyá rò kankan ni, bóyá nǹkan kan ni, àfẹ́ mọ̀. Mo fẹ́ kí gbogbo wa káfẹ́ yìí kọ́gbọ́n. Níṣe ni òṣìṣẹ́ rí àkan táwọn ọmọ lè dá fóbi wa, pàṣán àwọn òbí wa ò sí lọ́wọ́ wa o. Sẹ̀rí àkan ò sí lọ́wọ́ wa tá a lè dá fáwọn òbí wa kábà máa ti ara wọn ṣe Elédùmarè. Èyí ń mo ṣe sọ pé ọ̀bàrà méjì òun ló bá ọ̀rọ̀ yìí mu. Ní ìgbà ìwáṣẹ̀ nínú àyọkà àwọn bàbá wa, ọ̀bàrà jẹ́ àgbẹ̀ tó mọ̀ ń ṣiṣẹ́ àgbàro, tó sì máa ń mú ọmọ rẹ̀ dání tọ́jọ́ ń ṣiṣẹ́ àgbàro. Kódà bí ìyá wọn tó jẹ́ ìyàwó ọ̀bàrà ò bá sí nílé, tí bàbá ò bá sí nílé tóun àtọmọ rẹ̀ lóko, ìyá wọn mọ̀ ń gbaṣẹ́ lẹ̀dẹ́. Ṣé wá rí wípé bàbá yìí fi ọ̀nà tó ń tọ̀ hàn ọmọ rẹ̀ ló jẹ́ kó wá dé properties gbajúgbajà lónìí. Àṣàkẹ́, mo fàsìkò yìí bẹ̀ ọ́ lórí odò ọ̀bàrà yìí, ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ló ń flow lára rẹ̀. Nǹkan yòówù tí bàbá bá ṣe àbí àròkàn yòówù kó o rò, tẹ́wọ́ gba bàbá rẹ̀, pé bàbá rẹ̀ kò tọ́jú wọn, ọmọ ò tọ́jú wọn náà, ó túbọ̀ mọ́ lókè, ò ní jábọ́ láéláé. Èmi náà ni Omilani Aremu, ọmọ Àdùbí, like father like son, ọba tó ń pè léegun létí ń lẹ́lẹ́rẹ́ Àdùbí, òrìṣà ńlá yín tí ń gbélé tí ń fọmọ ẹlẹ́nu, àgbélẹ̀mọ́ tó ń ṣe lóko. Aremu ni mí o, elémọ̀ ṣe. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ń gbé tòmí lọ, iná ò ní tán wò yín. Thank you very much.